Africa Media Live TV. Kindly subscribe to our YouTube channel to get updated on the trending gist, latest news all over the world. Like our page, subscribe, and share with friends. Thank you. A rí pé àjọṣe ìrẹ́pọ̀ ó ti yàtọ̀ sí tàtẹ̀yìnwá lọ. Ṣé ó ní ìhà kan àbí méjì tí gẹ́gẹ́ bí Alhaji Obesere sidophobia PK First tẹ̀kọ́ sí àwọn tó kù ni? Ṣé àjọṣe yẹn ṣọ́ọ̀ṣì tík gẹ́gẹ́ bí wọ́n ṣe sọra wọn pọ̀ bá ṣe rí lẹ́nu ọjọ́ mẹ́ta yìí? Ara tá a ti ń bẹ lọ́hùn fún òun náà ni pé kí àjọṣe ìfẹ́ kó so gbogbo wa pọ̀, àgàgà ní agboolé fújì. Ó ti yẹ yín bó ṣe ń ṣẹlẹ̀ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí, èmi gẹ́gẹ́ bí ẹnìkan ìdùnnú tèmi ni o. Kò sẹ́lẹ̀ tèmi fẹ́ jẹ nínú pé ká máa bára wa jà o, àmọ́ màá kàn fi àsìkò yìí màá tún fi bẹ gbogbo wa láwọn tọ́rọ̀ yìí kàn lọ́tùn lósì. Bí wọ́n ṣe ń sọ wípé wọ́n ń parí gbogbo tó wà nílẹ̀ yìí, wọ́n jọ kó má jẹ́ ká fi tọ́dún sínú ká máa tún fún jáde. Kó jọ kó má jẹ́ kó jẹ́ pé ọ̀rọ̀ yìí ó tán lójú kò tán lọ́kàn. Kó jọ kó má jẹ́ orí bẹ́ẹ̀ tó gbogbo èèyàn kan náà máa ń parí ìjà fún níta gbangba tó jẹ́ pé aṣọ kó ti tán lọ́kàn òun tó dẹ̀ jẹ́ pé kò tán lọ́kàn ẹ̀. Èmi tó ń fi àsìkò ìwé tó fi ń rọ̀ wá ni kò sí tá a fẹ́ jẹ lérè níbẹ̀. Ká máa ṣe gbọ́nmi sí ilé ni gbọ́nmi sí omi òtò kò ṣeré ń bẹ́ẹ̀, ẹ̀jẹ̀ àfẹ́ràn ara wa. Ọjọ́ mélòó la fẹ́ lò láyé tá à ń wẹ̀wò ni kí là ń gbé tá à ń gbé ayé ò le tó yẹn. Ó ti yé yín. Africa Media Live TV. Kindly subscribe to our YouTube channel to get updated on the trending gist, latest news all over the world. Like our page, subscribe, and share with friends. Thank you.